ọ̀rọ̀ mọ́mú Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ Fadilaji Sheikh Atọ́lá kálá musa bá ṣe ara fún wọn kálá jẹ́ kiri wọn pọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ tí mọ́mú Ògbómọ̀ṣọ́ bá wá sí kí wọ́n bold láti lè máa sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àtàwọn àfáà tí wọ́n dàbí wọn ibi tá ń kó àwọn èèyàn lọ ọ̀nà dọ̀láàlì lọ ọ̀nà àánú ni n tí sẹ́dá sọ fún wa ni wípé a ní Sultan of Sokoto ní ọ̀gá gbogbo àwọn mùsùlùmí kò sí tó kàn wá pé dáwúsá o pé jẹ́ ibo ẹ̀sìn làwa ń sìn ọ̀rọ̀ èdè kọ́ làwa ń sọ ń pa ẹ̀ tọ́rọ̀ bá dọ̀rọ̀ pa máa sọ̀rọ̀ èdè ayọ̀ sọ́tọ̀ tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn ayọ̀ ọ̀tọ̀ ni àlóhùn làáfin ní aláàfin ṣe olórí gbogbo àwọn mùsùlùmí láfíríkà níbí Sultan of Sokoto tí mọ́mọ́ ògùn wa ń sọ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ wa ń sọ ni pé tó bá tásìkò tá a gbààwẹ̀ òun ní sọ fún apásìkò tá a gbààwẹ̀ ni òun náà dẹ̀ tún ní sọ fún alásìkò tá a tùnú bó ṣe wà nínú àdìsí ànábì nìyẹn sallallahu alaihi wasallam ni wọ́n fi mú izabu wé khalifatayn faqtulu akhar minhuma tó bá fi lè yan àlífà méjì wọ́n ní kẹ́ pa kan tí wọ́n wí yẹn bó ṣe rí gangan nìyẹn kí ẹ kó wọ́n ní kẹ́ bàjẹ́ náà wí o ẹ pa wọ́n ṣe kọ́ náà àdéhì gangan ẹ pa ni wọ́n wí wọ́n wá nítorí kí lẹ́wì sọ pé kí wọ́n pa wọ́n ní nítorí fìtínà kó má bàa ṣẹlẹ̀ torí pé Yorùbá náà sọ wípé dírẹ́fà méjì gbénu mọ́tò kan náà dírẹ́fà méjì kì í gbénu mọ́tò kan náà ẹnìkan tó bá sọ pé yẹn ṣé wọ́n yan àlífà ní rárá kò dìgbà tó má yan àlífà ẹni tí bá ti ń gbẹnu àlífà sọ̀rọ̀ tí sàlífà ló ránṣẹ́ ó túmọ̀ sí pé aláṣẹ lòun náà kò dìgbà tó bá sọ pé èmi ni Sultan gbogbo mùsùlùmí ní Nàìjíríà rárá tó o bá sọ yẹn náà tó o bá ti ń gbọ́ ojúṣe rẹ sí ọ ti pàkìmọ́ra pé wọ́n lọ láṣẹ àti pàṣẹ tí jẹ́ pé Sultan of Sokoto ló sọ pé ẹ pàṣẹ báyìí sọlá tẹ́yẹ̀ kan bá wá ń pàṣẹ bẹ́ẹ̀ tí mọ́mú Ògbómọ̀ṣọ́ ń sọ ni pé ń tọ́ ó da ẹ̀sìn rú yóò sì dá fìtínà lẹ́lẹ̀ nínú ìsìláàmù sì ní gbogbo ẹjọ́ fẹ́ dá fìtínà lẹ́lẹ̀ tẹ́ bá ti mọ̀ wọ́n ní ẹ pa ni wọ́n wí wọn sọ pé òfin Nàìjíríà òfin ṣẹ̀ríà àti wa ohun tí mọ́mú Ògbómọ̀ṣọ́ ń sọ nù òfin ṣẹ̀ríà àti wa wọ́n ní ẹ pa ó dáa ṣẹ̀ríà sọ pé ẹni bá ṣe ṣìnà tó níyàwó ńlé àbí tó lọ́kọ ńlé ó ní kẹ́ pa ni torí kí náà fi ní kẹ́ pa nítorí pé tán bá ti pa ẹnìkan báyìí nísìn báyìí gbogbo ìyàwó yín tí wọ́n gbà nísìn báyìí ẹ̀rí pèsè náà dínkù ẹ jẹ́ kí Nàìjíríà dàwó tí gbogbo ìyàwó ilé tí wọ́n bá ní jòkó jẹ́ ọkọ ọlọ́kọ tí wọ́n bá ní jòkó jẹ́ ọkọ góòbà ló ìyàwó rẹ̀ pé kò tó bẹ́ẹ̀ kó ṣe ìsìnà tó wọ́n pé òfin ń bẹ kò sẹ́ni tó fẹ́ kí wọ́n bẹ orí òun kò sẹ́ni tó fẹ́ kí wọ́n lẹ́kọ̀ọ́ pamọ́ òun sínú sí kíni sínú wọ́ wọ́n lẹ́ni bá jalè tó bá tóbi dírámì mẹ́rin wọ́n ní ẹ̀gẹ́ lọ́wọ́ kí wọ́n á máa géèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ rí pé ẹni tí ó jalè ó tó kéré lórí jẹ́ pé ṣẹ̀ríà Islam kódà Nàìjíríà wà ẹ̀ tábàlẹ́kọ̀ mọ́ Nàìjíríà jókòó jẹ ṣẹ̀ríà Islam ni wọ́n lò pé ẹni bá kówó jẹ wọ́n ní ẹ pa tẹ̀lé pé ilé ìkówó jẹ ọ̀rọ̀ pẹ́ ń gbé lọ kóòtù pa ẹ pa tí ṣẹ̀ríà sọ nìyẹn ìyàwó ẹni bá bàṣùn tá bá ti gbà mú ẹ pa tí ò bá tí níyàwó tí ò tí lọ́kọ wọ́n ní ẹ̀nà ní ẹgbàá 100 ẹ̀tún wá lè kó nínú ìlú ẹ wo punishment yẹn bó ṣe tó yẹn tí wọ́n bá fi lè gbédájọ́ kalẹ̀ ẹ rí i pé criminal gan yóò dínkù ọlọ́pàá wọn ò ní sinmi ìjọba gẹ́gẹ́ fún alára àwọn gan ò ní sinmi ṣèbí ńgbà tí òyìí ṣẹlẹ̀ pé ẹ pa ló jẹ́ kí àwọn criminal pọ̀ n tí mọ́mú Ògbómọ̀ṣọ́ ń sọnù pé òfin ẹ̀sìn ní kí Ògbómọ̀ṣọ́ sọ pófin Nàìjíríà tẹ́bà tó wá pààyàn tara ní kó pààyàn o ìjọba ni ó pààyàn wọn à sọ pé bá pé individual kan wọn ní ya wọn lẹ́ni bá kó jẹ pa àbí pé ẹni bá ṣòfin kan pa ìjọba ló máa mẹ́nìyẹn wọ́n sì lọ pa tí bàbá wa ìmámù Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń sọ nìyẹn gbogbo ẹni tí bá tún dictate lẹ́yìn Sultan of Sokoto tí ń tún sọ wípé a lè gbàwẹ̀ níjọba ẹ̀ àbí a lè tún níjọba ẹ̀ ó ti pàkímọ́ra pálàṣẹ mùsùlùmí lòun nínú ṣẹ̀rí àwọn nìkan pa ni ẹlọ́wọ́nù bó ti wá bẹ̀rẹ̀ pé ṣé àdéhìí tí mọ́mú Ògbómọ̀ṣọ́ ń kà yẹn ṣé kò sínú sọ̀yí Muslim ni ẹ lọ wà náà ṣé kò sí ń bẹ̀ torí ẹ̀kan sọ pé ìtumọ̀ rẹ̀ kọ́ ó dá kí wá ní ìtumọ̀ rẹ̀ fa àtùlùú tí wọ́n wí nù ṣé wọ́n ní ẹ̀nà ni wọ́n wí dàbí wọ́n ní ẹ̀ bàjá fa àtùlùú ẹ̀ pa bá ànábì ṣe sọ nìyẹn torí pé pípa gangan ló mú sinmi lọ́wọ́ fẹ́rẹ̀ tí bá ń dẹ̀sìn rú ẹni tí ò bá jẹ́ káwọn èèyàn jókòó sinmi wọ́n ní kẹ́ pa òfin Islam nìyẹn
so ìmọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ ló kọ sínú tírà wọ́n ti kọ́ síbẹ̀ nìyẹn. àwọn èèyàn wá jáde ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tí ò dáa ní kò bọ́ báwo ló ṣe fẹ́ sọ ọ́ ká máa fọ́ra ẹ lórí báwo ló ṣe fẹ́ sọ kò yẹ kó sọ báwọn pé wá ní wí ìwíkúwí ní wí tukutu ní ń tú ó dáa ẹni bá ní tukutu ní ẹni kó wá tuntun ká gbọ́ kó túmọ̀ fáàtù lóhù pé ànábì tẹ́ wá fi lè yan àlífà méjì àbáláṣẹ méjì tó bá ti fi lè wà nínú ìlú kan ẹ pa ẹ mọ̀ túmọ̀ ọ̀rọ̀ ẹni nínú ìwọ tó ń takùn mọ́mù gan nínú ìlú yín gan ṣe ọba méjì mọ́ wà ń bẹ̀ kẹ́nì kejì rẹ mọ́ pèrè àyè lọ́ba kẹ́nìkan wá lọ́ba lọ kọ́ba wa ní lẹ́ni o gbogbo yín o ẹ gbọ́dọ̀ jáde o ìjọba ní kí sọ pé kẹ́ mọ́ jáde o kẹ́lómìnà tó wá bẹ̀rẹ̀ kó wá ní gbogbo yẹn jáde ìjọba ò sọ báyẹn kí ni irú ìdájọ́ tí wọ́n dá fún rẹ̀ níbẹ̀. ìsìláàmù ẹ̀sìn tó dáa ni àwọn yẹn fẹ́ dàrú òun lẹ̀sìn kan tó létò tó jẹ́ sí pé ọ̀gá kan lẹ gbọ́dọ̀ ní nínú mọ́ṣáláṣí ìmáàmù gbọ́dọ̀ pé méjì ìmáàmù kan ló gbọ́dọ̀ wà aláṣẹ kan ló gbọ́dọ̀ wà làdáni ìṣẹ̀lẹ̀ mọ́mù aláṣẹ kan ló gbọ́dọ̀ wà so ni pé sẹ̀ríà Islam òun lẹ̀sìn tó dáa jù òfin tí ọ̀rọ̀ tí mọ́mù Ògbómọ̀ṣọ́ ń sọ ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ gidi pé aláṣẹ pé méjì ẹni bá fẹ́ dictate wípé tó nígbà ẹjọ́ Jésù tó bá ní agbára lọ sólà ni wọ àtìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ torí pé lẹ́lòmíì Sultan of Sokoto òun lọ̀gá àwa mùsùlùmí ní Nàìjíríà àtàpá kan láfíríkà so ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ tó dáa ni sẹ́wárọ̀ ọmọ tí wọ́n ń bọ̀dẹ̀ sórí atẹ́gùn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn àti ní ẹ̀ẹ̀mọ tán pè láàfáà ìyẹn amọ́tù nọ́ọ̀sì ẹ̀ẹ̀mọ ẹni tán pè lágbájá mọ́ kíw ohun tí wọ́n ń pè ní kíw ni pé qala Allahu qala Rasul qala sọ̀hábà Allahu sọ wípé ànábì sọ wípé àwọn sọ̀hábà sọ wípé ohun tí wọ́n ń pè ní mímọ́ nù. ìgbà tí wọ́n mú sọ̀rọ̀ ní ìsìnbẹ̀ ó sọ̀rọ̀ pé ànábì sọ wípé izabuwi al-khalifatain faqtuluhu ihdahuma pé ẹ pa kánú náà méjèèjì ẹ̀rí ni wọ́n mú wà náà sọ ànábì nù. ṣé wàá rí faqtuluhu yẹn nìkan wá kọ́ ló wà nù tíra o ìmí náà tó wà o tó sọ wípé ẹ̀yin tẹ̀ ti ń bẹ̀ tẹ́lẹ̀ tó já sí pé ẹ wá fẹ́ nìkan sọ̀gá yín tí ń tọ́ ń jọ̀gà tẹ́nìkan wá dé láti bírèkì jàmọ́ yẹn faqtuluhu wọ́n tún ní ká pa òun náà ni ẹni bá fẹ́ domi àláfíà lóru wọn ni kí wọ́n pa ni. pípa yẹn ló mú ọjọ́ kó jẹ́lẹ̀ lárúbáwá lọ́wọ́ fi lè máa gbọ́ olè kọ́ gbọ́ kidnapper kọ́ gbá rọ́bà. wọ́n mọ̀ pé kò sí pé ẹnìkan ń lọ kóòtù kò sí lọ́ọ̀yà kan sáà ti gbá ọmú náà ọjẹ̀bi kú nù. lọ́wọ́ làwọn mínísítàsì wọn ò fi lè kówó jẹ lọ́hùn wọn ó jẹ̀bi kú ni. lẹ́ẹ̀fi rọ́mọrọ́mọ dandan náà lọ́kàn wọn fi balẹ̀ lówó wọn ló fi tó wọn ná ìyàwó wọn ò lè yàlè ìyàwó tó bá yàlè wọn ó pa ọkọ wọn ò lè yàlè ọkọ tó bá yàlè òfin wọn ni pé ẹ pa ó sì wà ní Quran pé whoever tó bá cheat bá fi lè yàlè àbí kí ni wọn ní kẹ́ lọ pa ẹni bá jalè gé lọ́wọ́ ni so báyìí wọn Ògbómọ̀ṣọ́ wọn ń bẹ lórí òdodo ṣùgbọ́n ara ayé ò nífẹ̀ẹ́ òdodo ara ayé wọn ò nífẹ̀ẹ́ òdodo irọ́ làwọn ará ayé nífẹ̀ẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala báyìí Ògbómọ̀ṣọ́ kálàmọ́sà àwọn bá sọ wọn kó bá dáàbò rẹ̀ kó dẹ̀ bá là wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.